Ní orúkọ Jésù Kristi Olúwa wa ni mo kí ẹ̀yin ènìyàn Ọlọ́run káàbọ̀ sínú ìwàásù yìí. Èyí tí Diocese of Ifẹ̀ ṣe ètò rẹ̀. Àlàáfíà Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan yín gbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àánú tí a tún rí gbà láti rí ọjọ́ ìsinmi ti òní. Bí a ti ń lọ sínú ọ̀rọ̀ rẹ, kọ́ wa ní ọ̀rọ̀ rẹ náà, fún wa ní oore ọ̀fẹ́ láti lè tẹ̀lé ìlànà rẹ, kí a lè ní ìyè àìnípẹ̀kun lọ́pọ̀lọpọ̀, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọjọ́ ìsinmi ti òní ni a ń pè ní ọjọ́ ìsinmi Septuagesima, tàbí ọjọ́ ìsinmi kẹta ṣáájú Lẹ́ǹtì. Kókó ọ̀rọ̀ ìwàásù yìí ni mo pè ní ìlànà fún àti ní ìyè lọ́pọ̀lọpọ̀. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún ìwàásù yìí ó la mú nínú ìwé orin Dáfídì orí 24 ẹsẹ̀ 12. Ọkùnrin wo ni ó ń fẹ́ ìyè tí ó sì ń fẹ́ ọjọ́ púpọ̀ kí ó lè máa rí rere? Ó dá mi lójú wípé èrèdí eré ìje àwọn ọmọlẹ́yìn Kristi ni pé kí a lè ní ìyè àìnípẹ̀kun lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ayé búburú òun òṣì yìí. Bẹ́ẹ̀ sì ni ìfẹ́ inú Ọlọ́run ẹlẹ́dàá wa ni pé kí ẹnikẹ́ni má ṣe ṣègbé tàbí parun, ṣùgbọ́n ká lè ní ìyè àìnípẹ̀kun, gẹ́gẹ́ bí a ti ti ọwọ́ Jòhánù kọ sílẹ̀ pé Ọlọ́run fẹ́ aráyé tó bí ẹ̀gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fúnni, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n bí ó ti wá hàn kedere báyìí pé Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ púpọ̀, kò fẹ́ kí a ṣègbé tàbí parun ní ìkẹyìn ayé búburú yìí. Ó wá fi àwọn ìlànà tí a lè tọ̀ lélẹ̀ fún wa tí a bá fẹ́ jogún ìyè àìnípẹ̀kun lọ́pọ̀lọpọ̀. Tí a bá wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún ìwàásù yìí, Ọlọ́run lo olórin yìí, ẹni tí a mọ̀ sí Dáfídì, láti fi ìbéèrè ńlá síwájú wa pé ọkùnrin wo ni ó ń fẹ́ ìyè àti ọjọ́ pípọ̀, ìyẹn ni ẹ̀mí gígùn. Ìlànà wa tẹ̀lé ní ẹsẹ̀ 13 pé irú ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ gbọ́dọ̀ pa ahọ́n rẹ̀ mọ́ kúrò nínú ìwà búburú. Gbogbo ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ibi, ọ̀rọ̀ tó lè pa ọmọnìkejì lára, kí a sá fún, kí a kọ̀ sílẹ̀, kí ó sì pa ètè rẹ̀ mọ́ kúrò ní sísọ ọ̀rọ̀ ẹ̀tàn. Kí a jẹ́ kí bẹ́ẹ̀ ni wa, kí ó jẹ́ bẹ́ẹ̀ ni wa. Èyí ni pé ọ̀rọ̀ tó tako òtítọ́ àti òdodo pẹ̀lú ìrètí láti fi tàn ọmọnìkejì wa jẹ. A gbọ́dọ̀ sá fún irú ìwà bẹ́ẹ̀. Ìwé mímọ́ tilẹ̀ sọ fún wa, bẹ́ẹ̀ ni ó tilẹ̀ gbà wá ní ìyànjú nínú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 26 pé kí a kó ahọ́n wa ní ìjánu, kí a sì ṣọ́ra fún ahọ́n wa, kí a má fi sọ ọ̀rọ̀ ibi. Tí a bá wo bí a ti ṣe àkọsílẹ̀ rẹ̀, ó ní bí ẹnikẹ́ni bá rò pé òun sin Ọlọ́run nígbà tí kò kó ahọ́n rẹ̀ ní ìjánu, ìsìn Olúwa rẹ̀ asán ni. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi ní àárọ̀ yìí pé lórúkọ ti Jésù ò ní ṣe iṣẹ́ ìsìn rẹ lásán. Ǹjẹ́ ìwọ fẹ́ ní ìyè àìnípẹ̀kun, o sì fẹ́ ní ọjọ́ púpọ̀? Pa ìlànà yìí mọ́, yóò sì dára fún ọ. Bákan náà ní ẹsẹ̀ 14 ìwé náà, ìlànà náà tún tẹ̀síwájú pé àní ẹnikẹ́ni tó bá fẹ́ jogún ìyè àìnípẹ̀kun, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ kúrò nínú ibi ṣíṣe, ìwà búburú àti iṣẹ́ tó lè pa ẹnì kejì lára, kí ó sì bẹ̀rẹ̀ sí rere ṣe,
ó gbọ́dọ̀ ṣetán láti máa ṣe rere sí gbogbo ènìyàn, kì í ṣe àwọn ìran kan tàbí àwọn ẹ̀yà kan, gbogbo ẹ̀yà gẹ́gẹ́ bí ó bá ti wà ní ipá tirẹ̀. Ó gbọ́dọ̀ wá àlàáfíà, kò gbọ́dọ̀ máa wá ìjà nígbà gbogbo, ṣùgbọ́n ó gbọ́dọ̀ wá àlàáfíà kó sì lépa rẹ̀ pẹ̀lú gbogbo ènìyàn nípa sísá fún ìkùnsínú, asọ̀, ìṣọ̀tẹ̀ àti ìjà, èyí tí ó ń yọrí sí ọ̀tá ṣíṣe láàrin ẹnìkíní sí ẹnìkejì ẹni. Ará nínú Olúwa, nígbà tí ó ti di àtúnbí, ǹjẹ́ o ti pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi? Ǹjẹ́ o ń pa ètè rẹ mọ́ kúrò nínú sísọ ẹ̀tàn? Ṣé o ti lọ kúrò nínú ibi ṣíṣe? Ṣé o ń wá àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, tó sì ń lépa rẹ̀ pẹ̀lú gbogbo ènìyàn? Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 ó sọ báyìí wípé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Gbogbo ẹnikẹ́ni tó bá wá sí sàkání wa, gbogbo ẹnikẹ́ni tó gba ọ̀dọ̀ wa kọjá, kí a máa lépa àlàáfíà pẹ̀lú àwọn irú ènìyàn bẹ́ẹ̀, torí pé ìyẹn ló lè mú kí ìdàgbàsókè àti ìlọsíwájú kó wà ní àárín wa, àti ìwà mímọ́. Ní àìsí èyí ni kò sí ẹni tí ó rí Ọlọ́run. Pàtàkì rẹ̀ nìyẹn tá fi gbọ́dọ̀ lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, torí pé gbogbo wa la fẹ́ rí Ọlọ́run. Gbọ́, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ. Títẹ̀lé àwọn ìlànà wọ̀nyí ló lè mú wa jogún ìyè àìnípẹ̀kun, tí ọjọ́ rẹ yóò sì fi di púpọ̀ lórí ilẹ̀. Owó tó ní kò lè ra ìyè àìnípẹ̀kun fún ọ, tàbí ohun kan tó tiẹ̀ ń ṣe nínú ìjọ Ọlọ́run kò lè ra ohunkóhun fún ọ, kò lè ra ìyè fún ọ, àyàfi tó o bá tẹ̀lé ìlànà èyí tá a fi sí iwájú wa lónìí. Orúkọ ìjọ tàbí orúkọ olùdásílẹ̀ ìjọ tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a gbé karí lónìí, tó yẹ pé a fẹ́ràn orúkọ ìjọ wa àti orúkọ olùdásílẹ̀ wa ju Ọlọ́run lọ. A ò lè ti pàṣẹ rẹ̀ ní ìyè àìnípẹ̀kun, a ò sì lè fún wa ní ìyè àìnípẹ̀kun lọ́pọ̀lọpọ̀, àfi kí a tẹ̀lé ìlànà tí Ọlọ́run ti fi lélẹ̀ níwájú wa lónìí. Nígbà náà ló lè jogún ìyè àìnípẹ̀kun lọ́pọ̀lọpọ̀, tí Ọlọ́run sì lè fi ẹ̀mí gígùn àti àlàáfíà ta ọ́ lọ́rẹ. Bí a bá wo ìhìn rere tí a yàn fún ọjọ́ ìsinmi ti òní, ìyẹn ìrere ti Mátíù orí 5 ẹsẹ̀ 1 sí 12, ọ̀rọ̀ Ọlọ́run náà ṣe ìlànà àlàkalẹ̀ à ń tẹ̀lé fún wa láti ní ìyè lọ́pọ̀lọpọ̀. Gbogbo ìwàásù Kristi lórí òkè náà dúró lórí ìlànà àti à ń tẹ̀lé láti ní ìyè àìnípẹ̀kun lọ́pọ̀lọpọ̀ àti ọjọ́ púpọ̀. Ará nínú Olúwa, ó ṣe ni láàánú lónìí pé ní àwùjọ wa ìlànà yìí kò tiẹ̀ ní ìtumọ̀ mọ́ láàrin wa, torí pé ọmọ bàbá kan náà, ọmọ ìyá kan náà, wọ́n ń sọ̀rọ̀ ara wọn níbi, wọ́n ń tanra wọn, wọ́n ń ṣe ẹ̀tàn. Lójoojúmọ́ ni wọ́n ń fi ìjà bára wọn lò. Èyí tó tẹ̀ tún wá burú jù, ó ní ti ìjọ Ọlọ́run tí ó ti jẹ́ pé ó tẹ̀ ti sọ ìlànà yìí nù, tó yẹ pé lónìí oríṣiríṣi nǹkan ló wà nínú ìjọ Ọlọ́run. Àwọn adarí sí adarí, àlùfáà sí àlùfáà, ọmọ ìjọ sí ọmọ ìjọ, pẹ̀lú ẹ̀tàn tí kò yẹ. Àtúbọ̀tán rẹ̀ ni a ń rí lónìí ní àwùjọ wa. Ìjọ kan pọ̀, bí ìjọ ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ náà ni ìwà ọ̀daràn ló pọ̀ ní àárín wa. Ará nínú Olúwa, ìlànà tó ju àwọn ìlànà tí a mẹ́nubà yìí tí a fi lélẹ̀ àti tí a fi lè ní ìyè àìnípẹ̀kun, òun náà ni Jòhánù àpọ́stélì tọ́ka wá sí nínú ìhìnrere rẹ̀. Ìhìnrere ti Jòhánù orí 3 ẹsẹ̀ 41, èyí tó sọ wípé ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun. Ìlànà nìyẹn, a fẹ́ ní ìyè àìnípẹ̀kun. Àyọrísí tàbí àbáyọrí tàbí àtúbọ̀tán gbogbo kìrìàkìtà wa ní ayé yìí, nínú ilé Ọlọ́run, láàárọ̀, lọ́sàn-án, ní alẹ́, ìṣòru ní káàkiri gbogbo,
orí òkè káàkiri gbogbo òun náà ni pé ká lè ní ìyè. Ṣùgbọ́n a sọ fún wa lónìí pé ìlànà tá a lè tẹ̀lé ni pé ká gba ọmọ Ọlọ́run gbọ́. Tá a bá ti gbàgbọ́ a ó ní ìyè àìnípẹ̀kun. Ó ní ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè. Ṣé ó pọn dandan fún wa báyìí láti gba ọmọ gbọ́ ká lè ní ìyè àìnípẹ̀kun? Ǹjẹ́ o fẹ́ ní ìyè lọ́pọ̀lọpọ̀? Gba Jésù lónìí wàá sì ní ọjọ́ púpọ̀. Níbòmíràn ẹ̀wẹ̀ nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 24, ìwé máa ń jẹ́ kó di mímọ̀ fún wa pé lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, òun ní ìyè tí kò nípẹ̀kun. Ará nínú Olúwa, kí ló ń dúró dè láàárọ̀ yìí? Kí ló ń dúró dè nínú ọdún tuntun tá a ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí? Wo ọ̀nà rẹ wò, wo bí Jésù ṣe rí nínú ayé rẹ̀, kó tètè gba Jésù lónìí kó bá lè níyè àìnípẹ̀kun. Ó ní kì yóò wá sí ìdájọ́. Ó ní kì yóò wá sí ìdájọ́. A rí i pé ìdí pàtàkì tá a fi gbọ́dọ̀ gba ọmọ gbọ́ nìyẹn àtẹni tó rán, ká má bàa wá sí ìdájọ́. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ó ní èèwọ̀ ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sínú ìyè. Ìyẹn ni ìyè àìnípẹ̀kun tá à ń sọ fún ẹnìkọ̀ọ̀kan wa lónìí. Mo rọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí a fún lórí ọ̀fẹ́ láti tún darapọ̀ mọ́ àwọn alààyè láti rin ìrìn àjò ọdún 2021 yìí, láti gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, kí ìyè àìnípẹ̀kun ní ọ̀pọ̀lọpọ̀ àti ọjọ́ gígùn, ìyẹn ni ẹ̀mí gígùn, kó lè jẹ́ tìrẹ. Yóò sì dára fún ọ. Ará, níwọ̀n bí ọ̀sẹ̀ 3 síbi tá a wà yìí lónìí, a ó bẹ̀rẹ̀ ààwẹ̀ àwọn ọmọlẹ́yìn Kristi. Tá a tún ṣẹ́ra wa láti máa ronú nípa àwọn àṣìṣe wa, láti máa wojú Ọlọ́run fún àánú àti ìdáríjì, kó mọ́ bá a ṣe lásán. Tètè lónìí tẹ̀lé àwọn ìlànà yìí kí o gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi. Má bá ọmọnìkejì rẹ sọ ọ̀rọ̀ ẹ̀tàn. Lọ kúrò nínú ibi. Máa ṣe rere, máa wá ire, máa wá àlàáfíà pẹ̀lú àwọn ènìyàn ní àdúgbò rẹ àti ní ibi gbogbo tó wà. Yóò sì dára fún ọ tí o bá lè ṣe èyí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín bàbá fún ọ̀rọ̀ yín náà tó ti jáde. Bàbá, tiwa ni láti sọ, tí ní láti múlò, tí ní láti gbìn sọ́kàn àwọn ènìyàn yín, àti láti mú kí àwọn ọmọ yẹn, láti fún wọn lórí ọ̀fẹ́ láti mú ọ̀rọ̀ náà lò. Olúwa jọ̀ọ́ nínú àánú rẹ, èyí tá a gbọ́ lónìí ní ìkẹyìn ayé, má jẹ́ ó takò wá, má jẹ́ ó dá wa lẹ́bi, ṣùgbọ́n jẹ́ kó mú wa yè ká lè wọnú ìyè àìnípẹ̀kun, nítorí ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín.